Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú yàrá Golden Room YouTube channel wípé ẹ kú àkókò Elédùmarè Ọba kí ó ràn wá lọ́wọ́. Èmi tí náà ni prophet àpáta àgbàníkùn. Bẹ́ẹ̀ ni èyí ni ọ̀sẹ̀ òṣùlẹ̀ owó ńlá tá a máa ń ṣe fún ọmọ Yahoo láàárín ọ̀sẹ̀ kan, láàárín ọjọ́ méje yóò sì gbowó, yóò cash out. Bẹ́ẹ̀ ni this is a cash out soap for a G-boy within 7 days. Yes, he or she must cash out. You see? Yes. Láàárín ọjọ́ méje tó bá wù ẹ́ àyàfi tí àwọn ará ilé rẹ̀ ò bá filẹ̀ nìkan lókù tí wọ́n fẹ́ kó ṣàṣeyọrí. Ṣùgbọ́n lẹ́yìn bẹ́ẹ̀ ni àwọn ọ̀sẹ̀ tó dájú tó múnádóko rẹ̀ ń wò yìí wòlíì àpáta àgbàníkùn náà ni. Tabarẹ́ni tó